tó ẹ̀yin ìyá mi bàbá mi mọ́mà tún ti dé o àwa dé àwa dé àwa là ń múròyìn ayọ̀ dé o àwa dé tó ẹ̀yin ìyá mi tó mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ wa kó máa nídìí bákan náà ojú tẹ́ fi ń ríra kò ní fọ́ gbogbo ọmọ Nàìjíríà mo mà kí yín o mo kí yín pé ẹ kú ìfaradà ẹ kú ìrọ́jú o nítorí wípé tàǹdì náà ní pé kò mọ́jọ́ tàǹdì wá gbé tiẹ̀ dóde báyìí tó túmọ̀ sí pé ìgbìmọ̀ má jẹ́ ó bàjẹ́ ìgbìmọ̀ má jẹ́ kó bàjẹ́ ilẹ̀ Yorùbá Tinubu gbọ́dọ̀ resign ṣe ti gbọ́ wọ́n ní bàbá Tinubu gbọ́dọ̀ resign ni o kó tún dẹ̀ tún gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ Yorùbá fún ìwà ìdójútì tó túmọ̀ sí wípé bàbá Tinubu gbọ́dọ̀ resign wọ́n gbọ́dọ̀ kọ̀wé ìfiṣẹ́sílẹ̀ kí wọ́n dẹ̀ tọrọ àforíjì fún gbogbo ọmọ Yorùbá pé ìwà ìdójútì nítorí pé ó lọ bojú ọmọ Yorùbá jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ó padà fún àwọn Fúlàní yẹn lọ́rọ̀ sọ ni torí bí ikú bẹ́ẹ̀ kọ́ àwọn Fúlàní tó ti sọ pé ṣèbó máa tó kan Yorùbá ìgbà tó bá kan Yorùbá àárín nǹkan tó fẹ́ ṣé bí ti Buhari la rí tà sọ tẹ́lẹ̀ ó wá jẹ́ ọmọ Yorùbá bíi tiwa ló wá wọ ọbẹ̀ sàpá ìyà ìpọ̀ ẹwọ ìyá mi bàbá mi ìyà ìpọ̀ ṣé ẹ ti rí o tàbí sọ fún yín pé ẹ jẹ́ kó ní kálukú there is nothing in this land again kò sí kankan lórí ilẹ̀ yìí mọ́ kò sí kankan lórí ilẹ̀ yìí mọ́ kò sí anything lórí ilẹ̀ yìí mọ́ ẹ jẹ́ kó ní kálukú ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí kankan nílùú yìí mọ́ kò sí kankan ẹ jẹ́ kó ní kálukú lọ kí Yíbò lọ Yorùbá lọ káwọn Haúsá dúró káwọn Fúlàní lọ máa rúlu wọn ara wọn bẹ̀ torí gbogbo eléyìí ó ti sùn wá ẹ̀yin ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí social media dáadáa tó jẹ́ pé yes ẹ wà lórí either Facebook or any other social media tó dẹ̀ jẹ́ pé ẹ ní rẹ́kọ̀ọ̀dì gbogbo àwọn campaign tí bàbá ṣe ìyẹn bàbá Tinubu gbogbo àwọn ìlérí tí wọ́n ti promise ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn máa ṣe ẹ dákun ẹ bá wa gbé síta bóyá tá a bá ti ń post ẹ̀ tá a fi ń rán wọn létí pé bàbá ìlérí tẹ́ ẹ sọ lélẹ̀ bóyá wọ́n á tiẹ̀ lè mọ̀ pé bóyá lè ṣí ọkàn wọn padà pé àwọn gbàgbé láti ṣe nǹkan báyìí torí lọ́wọ́lọ́wọ́ báyìí ó dà pé bàbá ti yẹsẹ̀ kúrò lórí ìlérí tí wọ́n ní fún àwọn ará ìlú bẹ́ẹ̀ ni wọ́n ti yẹsẹ̀ torí tí gbogbo wa bá ṣe ìrántí dáadáa nígbà tí wọ́n ń ṣe campaign yìí bàbá Tinubu náà jáde tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jáde wọ́n sọ̀rọ̀ ìyẹn ní Abẹ́òkúta nígbà yẹn tó máa jáde tọ́sọ̀tọ̀ ni wọ́n ní wọ́n ti kówó pamọ́ wọ́n ní wọ́n ti kó epo ńlẹ̀ tí gbogbo ọba gbàgbé dáadáa tí bàbá ń sọ pé wọ́n ní wọ́n kó epo pamọ́ wọ́n ní wọ́n ta epo ní 200 per litre ẹ lọ fọkàn balẹ̀ a máa gbé gbogbo ẹ̀ wálẹ̀ ẹ jọ̀ọ́ tó ní kẹ́ ẹ lọ fọkàn balẹ̀ nígbà yẹn wípé a sì máa dìbò a máa wọlé ṣé mọ̀ pé gbogbo ìgbà yẹn gbogbo wa la fọkàn balẹ̀ o ọkàn gọ́ọ̀sì ti lọ sókè báyìí torí gbogbo wa la fọkàn balẹ̀ tá a sọ pé yes everybody yóò Tinubu ló lè ṣe bàbá ló lè ṣe ẹgbẹ́ kìíní yìí wá èmi ló kàn everybody ló jáde tó ń sọ pé yes òun ni o is the messiah of Nigeria ẹ jọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó ti rẹ̀ messiah bí. ṣé mo pé gbogbo táìmù yẹn àwa náà ó yé òun ló lè ṣe Tinubu ló lè ṣe àṣàfọkànbalẹ̀ sínú ìyá aṣàfọkànbalẹ̀ sínú ìyà tó ṣe press up lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ wá dé bàbá orí gbogbo àwọn tẹ́ ẹ promise yìí orí wọn máa béèrè o gbogbo àwọn tẹ́ ẹ ti fún ní false hope so ṣé ká sọ wípé òǹgbẹ epo ló ń gbẹ yín ní òǹgbẹ president ló ń gbẹ yín gbà yẹn ni ṣé ká sọ pé ẹ wà yí gà láti dé orí ipò ńgbà yẹn tó fi jẹ́ wípé ẹ kò mú àwọn promises yẹn lọ ni tó jẹ́ pé ìgbà yẹn tẹ́ fi kò sí nǹkan tẹ́ ẹ̀ sọ tán ní promise bàbá débi pé ẹ tún ní epo máa wálẹ̀ bàbá kí lẹ wá wọlé sí báyìí
àṣé ẹ fi style sọ fún wa pé màá fojú yín rí máa bọ̀ epo máa lọ sókè àwa ò mọ̀ pé ẹ̀ ń palẹ́ náà fún wa ni pé ìyà máa jẹ Nàìjíríà torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí epo wa ń gbé power bank ni o epo ń fẹ́ epo ń sá eré kò dúró eré lepo ń bá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá nà wá lọ́rẹ́ débi pé a ò tún gbọ́dọ̀ a ò gbọ́dọ̀ fọhùn bọ́wá bá fọhùn jù èyí tí ò bá já sí ẹgbà tí wọ́n á bá fẹ́ lu ti fún tẹ̀dọ́ ẹlòmíì àbọ̀síkù ẹ jọ̀ọ́ ìyà yìí pọ̀ gbogbo ọmọ Yorùbá ìyà yìí pọ̀ kí ló dé gbogbo àwọn tó campaign gbà yẹn tó gara pé yes bàbá wọn ló ní òun ló lè ṣe é bàbá ti dé ẹ jẹ́ kó ṣe é lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bọ́ta wọ́n ti ń lament gidigidi ṣẹ́rìrì tàbí sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ ṣẹ́rìrì tàbí sọ pé ẹ jẹ́ kó ní kálukú pín nítorí pé a ti mọ̀ pé there is nothing again kò sí kankan lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ gbogbo ìlérí àwọn olóṣèlú is still the same ojú kan náà ni ránmúránmú ní kí wàá la fi ń dára wa láàmú fún tá a jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi ṣe kí ni ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ káàkiri kí àwọn ènìyàn lè mọ̀ Nation òun la fẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá Nation òun nìkan ní ọ̀nà àbáyọ ẹ jẹ́ káka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ agbọ́n tí wọ́n sọ nítorí pé ìyà ipò ó kọjá àfaradà bẹ́ẹ̀ ni ó kọjá àfaradà those who are calling for resignation don't know what they are calling for if he is replaced who will be on the throne instead of them calling for Yorùbá Nation independent wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n palàpalàpà àwọn aláìmọ̀kan nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo kó resign ni tí ì mọ nǹkan kan ṣé ẹ mọ̀ pé fẹ̀tẹ̀ sílẹ̀ ń palàpalàpà ni tó bá resign ṣe bọ́mọ Fúlàní ló máa padà wọlé ṣe bí Ṣẹ̀tìmà ló máa padà wọlé àbí tí Ṣẹ̀tìmà ò bá wọlé a ní kẹ́ jẹ́ ká máa dìde ká máa sọ wípé Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó fún wa ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá Nation la fẹ́ it is very painful that Yorùbá find themselves in this mess just because of one man or family where is our pride bẹ́ẹ̀ ni ó ti ní lójú pọ̀ ó ti ní lójú pé gbogbo ọmọ Yorùbá ìdójútì ni nítorí pé Yorùbá Nation wa la fẹ́ gbà báyìí a ò ṣe mọ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àgbẹ̀ onílòkó títí kó gbàgbélé o la fi ń sọ fún yín wípé ó dàbọ̀.